ládùúgbò Gbénga ilé Gbénga. ìrèké nì àṣírí ayé pọ̀ lára ìrèké bírèké ògbó ayé kì í gbẹ bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ọ̀pọ̀n ayé kì í bẹ ìgbà tí ilé ayọ̀ gbogbo wa bá dé ikú ọ̀tọ́yàwó nípa wa. àṣẹ 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 Èdùmàrè àṣẹ o. ìrèké ṣe rí ewé rẹ̀ yìí tá a bá já ẹ̀ ń pẹ́ kínní kan ní anana lórílẹ̀‐èdè Benin yìí. bẹ́ẹ̀ ni anana tí ó bá pọ́n dáadáa ẹ̀bẹ́ ẹ kó ọsàn wẹ́wẹ́ sí ẹ sè é pẹ̀lú omi ògì Àlàbí o bàbá ọgbọ́n pẹ̀lú omi ògì ẹ sè é gúdúgúdú ẹ máa mú tí wọ́n bá ní ibà táífọ́ọ̀dù mú yẹn àbẹ́yẹn bá máa ṣe ibà ní gbogbo ìgbà ni mo wí yẹn ní kọ́dà o. Allahu Akbar. Òde ní. ìrèké abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni bàbá. ẹ mú ìrèké kẹ́ẹ̀gún omi ara rẹ̀ tí obìnrin bá ń ṣe àwárí pé kò róyún ní oògùn ọmọ òsì oògùn àrùn lọ́wọ́ o. bẹ́ẹ̀ ni. bàálà kí ọ̀gbọ́. bẹ́ẹ̀ ni sà mò ń gbọ́ sà. ìrèké yìí kẹ́ ẹ ti gún pẹ̀lú anana ẹ gún un náà ẹ wàá da omi méjèèjì pọ̀ ẹ wàá lọ kán bílálà ẹ dà á sí ẹni kóbìnrin náà kọ́ máa fi omi náà kọ́ máa mu ògì gbóná. kábíyèsí olúwa. ọlẹ ayọ̀ sọnù ẹ. àmín. àbírèké kọ́. àmín bẹ́ẹ̀ ni. ìrèké àbírèké kọ́ ni. ìrèké ni. sẹ́rí ìrèké yìí èyí tí wọ́n bá jẹ èpo rẹ̀ dálẹ̀ ní ọjà fúlùfúlù inú rẹ̀ yẹn tí wọ́n jẹ wọ́n ní bọ́mọ kékeré bá jẹ ìrèké ìtùtìnú ẹ̀ dànù bàgbàlagbà bá jẹ ìrèké ìtùtìnú ẹ̀ dànù ẹnìkan kan èjì ewé mẹ́kọ̀ọ́ wọ́n bá jẹ kọ yọ darí jẹ yìí ni yọ darí jẹ ewé ni ṣé bí àwọn máa wí àṣàpọ̀fọ̀ ìbára ń sọ sẹ́rí èpo ìrèké yìí tí wọ́n ti jẹ ẹ̀kọ́ sẹ́gbẹ́ kan ọ̀gẹ̀dẹ̀ èpo rẹ̀ ẹ̀kọ́ sẹ́gbẹ́ kan ẹ ti kó sí. bẹ́ẹ̀ ni sà. ó ti jọra wọn. bẹ́ẹ̀ ni ó ti dédé ó ti kékeré. pẹ̀lú ẹyẹ òǹbẹ kan pẹ̀lú ewé ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ tá a mẹ́ni tó jẹ ìbáàjẹwé ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n fi ṣe é ní o kọ́ má jẹ ọ̀rá o ẹ fi odidi atare kan kún. kọ́ má jẹ sàṣe. bẹ́ẹ̀ ni pẹ̀lú ewé oríjì wọ́n jẹ ogúdúgúdú ewé oríjì tẹ́ ẹ bá lọ ẹjọ́ jẹ́ tútù. tòjọ́ kí wọ́n jo ó bálàkẹ́. naam n bẹ wọlé yín sà. ìyọnu tó dáa ni. ee kábíyèsí olúwa. ìrèké ọlọ́run ló lọ́gbọ́n. bẹ́ẹ̀ni. oògùn yìí lágbára lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run tó lágbára ọlọ́run lágbára jùlọ. wọ́n sẹnu mi kán orúkọ mi ni Lukman ọmọ Ẹ̀dáre àbọ̀ ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. ire kábíyèsí.